gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ a fẹ́ bẹ̀ yín kẹ́ bá wa bá Lagos State Government sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní àgbẹ̀ Àlímọ̀ṣọ́ àgbàdo òkè odò wípé gbogbo kẹ̀kẹ́ àti àwọn àtàjẹ́ ọ̀pẹ́tọ̀ tó àráyè ṣiṣẹ́ àdẹ̀mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọmọ MC Oluọmọ àwọn ló ń disturb wa ọ̀rẹ́ mi tàjọ́ ṣiṣẹ́ ọ̀nà lánàá ọ̀dẹ̀ fún bí àti ìrìn mọ́tò ọ̀rẹ́ mi náà wà níbà ọjọ́ kó ṣàdúrà ẹjọ́ gbogbo wa lè ṣiṣẹ́ báyìí everybody wá gọ̀ sáyé àti ọ̀sẹ̀ ọtún mú mi ọtún náà tó fẹ́ jẹ ló ń wá ẹ̀kọ́ tó ṣe fún wa. Gbogbo ọkọ̀ ń wá ní láti bí ọ̀sẹ̀ kan àgbàdùn àlè ṣiṣẹ́ lẹ́nu sí ọtí fún àgbẹ̀bí bọ́ọ̀dù. Tíkẹ́ẹ̀tì tá à ń rà.